Wá sí tásù. Olórí burúkú bàbá kan báyìí tí mo pàdé lójú ọ̀nà ni. Mo dẹ̀ sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ́sọ̀n lọ́wọ́ ẹ̀ kò lè dá mi lówó dẹ̀ fi mi wà ká. Ó fẹ́ wà ká. Àkàrà kọ̀ aṣọ jìgá wa ni. Mo sọ pé mi ní wà ká pass. Ok, ó wà ká pass. Kí ló fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ tó wá ń fún ẹ problem tó lè wá bí? Mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ́sọ̀n lọ́wọ́ ẹ̀ ni. Lálálá tìǹbù báyìí. Ìjọ olùdọ́dọ̀ mi kò fẹ́ béèrè question tí mi kì í dẹ́nu. Yẹ́ yìí mọ̀ pa báìbù ni. Báìbù náà ni mò ń wò lórí fóònù. Mọ̀ pa báìbù gangan. Bàjẹ́. Báìbù mò ń kà yìí. 70 years old man. Mo fẹ́ béèrè pé inú gangan ló wà nínú òfin mẹ́wàá tó lọ́n kọ́ nínú New Testament àbí Old Testament dandan náà ti kọ́ wípé akọ̀ pọ́sù ẹ̀ gba gbọ́dọ̀ máa fóbìnrin lówó. Ṣé ìwọ fẹ́ béèrè? Ìyẹn ò sí inú òfin mẹ́wàá tó lọ́n kọ́ náà. Wọ́n kọ́ sínú òfin mẹ́wàá ẹ̀ pé ká máa fóbìnrin lówó. Kò sínú báyìí pé ká máa fóbìnrin lówó. Jẹ́ pé mo ti mẹ́sẹ̀ nìyẹn. Kí ló dé? Dandan rí kò sí ọjọ́ kan ayé yìí dandan jẹ́ pé tí mi ò kí fóbìnrin lówó. Ni omi kò dẹ́sẹ̀ rẹ̀ wò ń ran mínísítírì wọn lọ́wọ́ ni. Wà láì tí mo bá tún fóbìnrin lówó kọ́kọ́ làwọn kó fi mọ́tò kó fi pàyà mi. Wà má gbèsè o máa fóbìnrin lówó wọ́n ń ṣe tiẹ̀ fọ́nà omi náà. Ẹyẹ yìí máa fóbìnrin lówó ni. Dáadáa tí mo ṣe fún wọn lówó láàárọ̀. Jẹ́ pé ìgangan lórí àwọn ẹlẹ́ṣẹ̀ nìyẹn. Lórí àwọn ẹlẹ́ṣẹ̀ nìyẹn alájà. Jesus is Lord. Ìyá àṣẹlẹ̀. Kókó ìyá àṣẹlẹ̀ kó bọ́ sí àṣẹrù. Ìyá mi bàbá mi. Láyé ilẹ̀ máa fi kú. Ẹ má dà mí dúró mọ́. Nínú ọ̀gbìn àlejò ọ̀dẹ̀. Ìyá tẹ́ bá ti dá mi dúró báyìí. Màmá sọ pé kólí kó fà kó fàyà yín. Tọ́rí mo fẹ́ máa bá wọn lẹ́jọ́ rìn mọ́. Thanks for watching that my comedy skit. My own name na EbiniDende. Please remember to follow me on Facebook, on Instagram and TikTok. Facebook page na EbiniDende. When you get to Instagram, Ebini_Dende. When you get to TikTok, Ebini_Dende. If you reach your house, enter una wall, type Ebini_Dende or EbiniDende.